Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe dáadáa ni mo bá yín. Àárọ̀ yìí mo ní training nílé, so mi lọ síbi iṣẹ́ dé ní mo wà lé. Ẹ jẹ́ kí kọ́kọ́ make ara mi clear again. Mi ò kí ń ṣe marriage counselor. Mi ò kí ń ṣe marriage counselor. And I've never come to you guys as a saint. Abi as a flawless person. I've always told you, I have a history, I have a story. I'm coming from somewhere, and the bá presentation mi àti àwọn nǹkan tí mo máa ń sọ, ẹ mọ̀ pé mo wà loaded. Mo ní experience. Mo ní antecedent. Antecedent mi lè má bad o, ó lè má ṣe bí o. Mo ní past. Mo ní history, mo ní story, ojú mi ti rí, I've seen it all. Mi ò wá pé mo wà flawless. Mi ò wá as a perfect person. And I will never be perfect. As long as I breathe, I will never be perfect. So, tó dífá fún wípé gbogbo nǹkan tí mo bá sọ, you can filter. Mo believe pé mo máa ń sọ pé gbogbo àwọn tó ń wò mí, me believe pé wọ́n lack capacity. So they lack capacity, then àwa máa ṣe mental capacity assessment. Ẹ máa need ẹ láti lè jẹ́ kí ẹni tó bá máa decide fún yín, wọ́n lè bá yín filter nǹkan tí mò ń sọ. Á jẹ́ best interest yín, no máa take decision yẹn. So mi ò kí ń ṣe saint. Mi dẹ̀ kí ń ṣe ẹni tó lábàwọ́n. Mi dẹ̀ kí ń ṣe marriage counselor. But whatever tí marriage counselor bá fẹ́ sọ, tó bá ti yè lẹ́yìn àwọn ọ̀rọ̀ lókólóbò, irọ́ ló bá dé, kò sóòótọ́ kan bẹ́ẹ̀. Torí nǹkan tó ń da ilé rú, òun lọ̀rọ̀ lókólóbò. Tí obìnrin bá fún ọkọ lóbòdó dáadáa, tóbìnrin gbádùn oko, tọkùnrin gbádùn òbò, ó máa correct attitude, ó máa correct behavior àwọn méjèèjì. Ìwọ obìnrin ti mọ̀ wípé tó bá hùwà burúkú, oko ọkọ ò ní le, inú ẹ̀ ò ní dùn láti súnmọ́ ẹ̀. Ó dẹ̀ mọ̀ wípé òun gbádùn ẹ̀. So wàá fúnra rẹ̀ adjust. Ìwọ ọkùnrin náà mọ̀ wípé mo like òbò ìyàwó mi, mo dẹ̀ like bó ṣe máa ń gbé fún mi. Tó bá jẹ́ obìnrin tó ń gbé súnmọ́ ọkùnrin dáadáa, tó ọkùnrin dẹ̀ ń gbádùn ẹ̀, tó mọ kó dó dáadáa, ọkùnrin gan máa bẹ̀rù kódà kó lọ dóbò ń ta. Àwọn nǹkan kan wà tó yẹ pé máa rí lára ẹ̀ tí ò ní rí níta, so máa bẹ̀rù láti ṣe é. A fẹ́ make a path straight. Having said that, ẹ̀yin ọkùnrin, mo fẹ́ kí n sọ kíní kan fún yín, ẹ ní láti wà very smart. Kò sí obìnrin tí ẹ máa ṣe nǹkan, ẹ máa dóbò ń ta ní girlfriend ń ta tí inú ẹ máa gbà, òrìṣà jẹ́ pé méjì obìnrin òde ní. So whatever you are doing, ẹ wà discreet pẹ̀lú ẹ. Ẹ ní láti ṣe, ẹ ní láti máa rub ẹ. Mo mọ̀ pé ẹ lè ṣe, ọ̀pọ̀lọpọ̀ yín ò lè ṣe, kẹ́ má ṣe, but ẹ ní láti máa rub ẹ sí obìnrin. No, ẹ má ṣe, because nǹkan tẹ́ bá ti lè gbà, ẹ má fi ìlọ̀ wọn. Ẹ má ṣe discreetly, kó má mọ̀. Ẹ̀gbin téèyàn ò bá mọ̀ kò kí ń pààyàn. So ṣé wá rí ẹ̀yin obìnrin tó dífá fún nǹkan tí mo fẹ́ sọ yìí. Ẹ̀yin obìnrin tẹ́ ní àwọn ọ̀rọ̀ ọkùnrin kọjá nǹkan tí mò ń sọ yìí. Nígbà tẹ́ bá ti bá wọn jìyà tán, tó bá ti lówó tán, wọ́n á lọ gbóbìnrin míì kíní kan. Ẹ ṣe má máa tanra yín. Ìwọ obìnrin tó o bá lówó, àfiwọ́ obìnrin tó o mọ̀ wípé, including me, tó wó bá wà lọ́wọ́ ẹ̀, wípé lẹ́ǹkọ̀ọ̀kan kò kí ń gùn ẹ̀ láti misbehave sọ́kọ. Kò sóbìnrin náà. Ego yẹn máa wá ṣáá ní lẹ́ǹkọ̀ọ̀kan wàá misbehave sọ́kọ ẹ̀. Tọ́lọ́run bá bless ẹ tó níwó. Lẹ́ǹkọ̀ọ̀kan wàá sọ ọ̀rọ̀ carelessly tó máa yí ìjọkùnrin ẹ pé ṣé nítorí pé nǹkan tọ́lọ́run ṣe fún ẹ. Lẹ́ǹkọ̀ọ̀kan ẹ̀yin obìnrin ni mò ń sọ fún yín yẹn o. Tówó bá wà lọ́wọ́ obìnrin, lẹ́ǹkọ̀ọ̀kan àfobìnrin tó bá lè dúró pé wọ́n ní wà lùfàǹṣá àbí àṣà ẹ̀ǹkan nínú ọdún kan àbí ẹ̀ǹkan nínú ọdún méjì. Ẹ jẹ́ ká fi síbẹ̀ báyìí kí má tiẹ̀ sọ pé nínú oṣù. Ẹ̀yin obìnrin nìyẹn. Lẹ́ǹkọ̀ọ̀kan ìwọ náà fẹ́ ga pápóbìnrin ni ẹ, owó dẹ̀ wà lọ́wọ́ ẹ̀. Tówó bá wà lọ́wọ́ obìnrin ni nǹkan obìnrin ò kí ń sábà rọ̀ láti tètè kọ́lé. Wọ́n á kọ́kọ́ fẹ́ múra láti gbẹgbẹ́ mu. Lára ìmúra tó máa mú ni pé wọ́n á fẹ́ ra gold.
wọ́n fẹ́ raṣọ ìgbà tó máa bẹgbẹ mu, wọ́n fẹ́ múra débi páwọn èèyàn ní ó ti arrive later ni wọ́n máa ronú ilé. Àmọ́ tí owó bá dí ọwọ́ ọkùnrin tí ò lówó, ẹ má jẹ́ ká tọra wa ẹ̀yin marriage counselors, ẹ má gbọ́, tówó bá dí ọwọ́ ọkùnrin tí ò lówó, àfọkùnrin tó bá ti dàgbà tó wò pé agbára ò sí fókò mọ́ tààrà ní ilé máa kọ́kọ́ wá sórí ẹ̀, àbí tó bá ní problem pẹ̀lú okó ẹ̀ ní ilé máa kọ́kọ́ wá sórí ẹ̀. Ọ̀rọ̀ yìí mi fẹ́ kó gùn jù torí n bá ní kí analyze ẹ̀ á ju 10 minutes lọ, mi dẹ̀ fẹ́ jẹ́ kó ju 10 minutes lọ, tó bá gùn jù mọ́ wá ṣe part 2 lọ́la. Ọkùnrin tó bá ti ń dàgbà torí pé òun ò ní agbára àti dóbò dáadáa mọ́, lówó máa kọ́kọ́ dọ́wọ́ ẹ̀ tá kọ́kọ́ ronú ilé. Tówó bá kọ́kọ́ dọ́wọ́ ọkùnrin, bí ẹ̀yin obìnrin ṣe máa ń gara nígbà míì lẹ́ǹkankan tẹ́ fi ń ṣe ìgbéraga, nígbà míì bí ẹ̀yin obìnrin ṣe máa ń lọ ra gold, ṣe máa ń la aṣọ, tówó bá kọ́kọ́ dé ọwọ́ ọkùnrin, fàájì ló fẹ́ ṣe. Number 1 fàájì tó dẹ̀ wà nínú agenda ọkùnrin ni láti dóòbò tuntun. A fẹ́ fi owó dóbò, òun ló fi máa ń dàbẹ́ ni pé wọ́n máa ń náwó fóbìnrin tó wà ń ta. Ẹ̀yin wà nílé, ó mọ̀ pé ẹ̀yin lẹ ní àwọn in tí wọ́n dẹ̀ lè fi entice àwọn, wọ́n dẹ̀ mọ̀ pé kò yẹ kẹ́yìn charge àwọn káwọn tó doyin. Àmọ́ nǹkan tó lè fi entice obìnrin tó wà ń ta ni láti náwó fún kí wọ́n lè dóòbò tuntun. In tó ti lè mú ẹ̀yin obìnrin tó bá wà lọ́wọ́ yín náà tẹ́ máa ń gàrà lẹ́ẹ̀kọ̀ọ̀kan, ẹ máa misbehave sọ́kọ, ẹ ra gold, ẹ ra aṣọ láti mọ̀ wípé owó ti dé. In tí ọkùnrin fi ń ṣe àbúlera tó fi ń ṣe pé owó ti dọ́wọ́ àwọn ni láti fi owó dóbò míì. Bó dẹ̀ ṣe máa wà nìyẹn. Eléyìí ò ń ṣe pé bóyá ọkùnrin ni ò gbúdọ̀ ṣe wọ̀n sí obìnrin. Ọkùnrin ni ò gbúdọ̀ jẹ́ obìnrin mọ̀. Bẹ́ẹ̀ ọkùnrin kan tó dúró pé wọ́n sọ pé wọ́n ronú ilé tó wọ́n bá dé, lára nǹkan tó wọ́n kọ́kọ́ ronú pé ìyà ti jẹ àwọn o, lára nǹkan because àìmọye òbò tí ọkùnrin rí nígbà tí ò lówó tá dẹ̀ máa jẹ̀ka lẹ́yìn pé iṣu ìdí ló ń lọ yìí, ẹ wo bí iṣu fùrọ̀ ọmọ yìí ṣe rí, ẹ wo bójú òbò ẹ ṣe rí, Ọlọ́run ẹ wo bọ́mú ọmọ yìí ṣe rí. A kò gbójú kúrò bẹ́ẹ̀ ni pé wo má bá tiẹ̀ lọ, mi tí ìrówó jẹun. Ṣorí tí owó bá kọ́kọ́ dówó ọkùnrin, gbogbo àwọn òbò tó ti rí nígbà tí ò sówó lọ́wọ́ ẹ̀ yẹn á wá sí ọpọlọ ẹ̀. Ìjọ tí ó bá jàjà rí pàdé, kò sí iye tí ò ní lè ná sórí òbò yẹn láti dò, torí pé ìyá ẹ ti jẹ́, òǹgbẹ ẹ ti gbẹ́ ṣùgbọ́n kò rówó, àṣírí ẹ ti wá bò láti dípò ti lè dó ẹ ní òbò tó ń fẹ́ dó. Ẹ wá wọn Nollywood yẹn nígbà míì, ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló fẹ́ dó wọn ṣùgbọ́n tí wọn ò lówó, tó bá dọ́wọ́ wọn báyìí wọ́n mọ̀ wípé wọ́n máa point and kill ni. Òótọ́ ni mò ń sọ, wọ́n máa point and kill ni. So ẹ̀yin obìnrin tẹ́ ń sọ wípé owó dọ́wọ́ ọkùnrin, tó bá dọ́wọ́ ẹ̀ tán á wá lọ máa gbóbìnrin níta. Kọ́kọ́ fi rẹ̀ sípò tówó bá dọ́wọ́ ẹ̀, kí ló máa kọ́kọ́ ṣe? Wàá kọ́kọ́ ra gold, wàá ra aṣọ, wàá ronú àti kọ́lé. Nígbà míì gan ìgbéraga setting, wàá misbehave sọ́kọ, kò wù ẹ́ bẹ́ẹ̀, but o mọ̀ pé ìyà ò lè jẹ́, wíwọ́gọ́ wàá rìnrìn pé ìyà ò lè jẹ mí. Ara ìrìn pé ìyà ò lè jẹ ọkùnrin ni wípé tówó bá kọ́kọ́ dọ́wọ́ wọn, àwọn òbò tó ti rẹ́gísítà sínú ọpọlọ wọn ṣùgbọ́n tí àpò wọn ò lè jẹ́ kí wọ́n rí dó, tó bá pàdé irú àwọn òbò yẹn wọn ò ní jẹ́ kó lọ. Ìgbà míì nǹkan tí mo máa wá sọ fún ọkùnrin ni pé mo mọ̀ bẹ́ẹ̀, mo mọ nǹkan tó ń gò lórí yín. Ìgbà míì gan ẹ fẹ́ káwọn èèyàn rí yín pẹ̀lú obìnrin yẹn pé èmi ni mò ń do, owó mi ló pa. Àkàkà obìnrin tó bá dúró lẹ̀ bí tó dúró lẹ̀ tó ní ọmú ṣìkìṣìkì bí ọmọ ẹni ọlá, ọmọ ọlọ́mú yẹn tó mo gba tiẹ̀ yẹn, obìnrin tó dúró rẹ̀ ńlẹ̀ tó bá dọ́wọ́ ọkùnrin á fẹ́ flaunt ẹ̀. Nígbà míì àwọn àkàrídè wè dẹ́ pé àwọn èèyàn máa rí wọn, ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe lójú ìyàwó wọn, àwọn èèyàn ló máa ń rí wọn, ló máa lọ sọ fún ìyàwó tó bá ti rí di etí ẹ̀, in tó bá ti lè mú wọ ronú gold, ronú aṣọ, ronú àwọn nǹkan kan ṣègbéraga tó bá dé gẹ́gẹ́ bí obìnrin. Ọkùnrin ò kí ń ronú gold, wọn ò kí ń ronú aṣọ, wọn ń tètè ronú ilé. Èyí tó bá máa ronú ilé á ti dàgbà, okó ẹ̀ ò lè mọ́, a wò pé kò ń sáré tẹ̀mọ́lẹ̀. In tó máa ń kọ́kọ́ wà láyé wọn ni pé wọ́n fẹ́ ṣe fàájì. Number 1 on the list lórí fàájì wọn ni pé òbò tó ti pòǹgbẹ nígbà tí ò sí, ó fẹ́ dò. Àmọ́ ẹ̀yin ọkùnrin tẹ́ bá fẹ́ ṣe, ẹ ṣe, ẹ pamọ́ ẹ̀, ẹ má jẹ́ káwọn ìyàwó ilé yín mọ̀. Mo understand. It takes ẹni tó bá lè really wọnú ọpọlọ yín kó rí ìdí ọpọlọ yín. Ni mo ṣe sọ pé bí ó ń ṣe marriage counselor bọ́ Ọlọ́run fún mi ni ní nǹkan tó fún mi. Ọlọ́run gbé fún mi ni. Marriage counselor tó bá wá fẹ́ sọ against ẹ̀,
gbé analysis ẹ wá fún mi kẹ́yìn ọkùnrin tí ẹ kọ́kọ́ bá mi comment sí abẹ́ post yìí náà ìwọ marriage counselor tó bá ní nǹkan tí mo sọ yóò rí bẹ́ẹ̀ gbé analysis ẹ wá fún mi kó wá place ẹ fún mi eléyìí ò ń ṣe pé bóyá wọ́n fìwé kà àbí wọ́n fìwé ṣe wọ́n fìwé ṣe ọ̀rọ̀ ìrìn àjò tá à ń sọ yìí ọpọlọ ni wọ́n fìwé ṣe máa mú part 2 wá mi ìfẹ́ kó gùn jù shabarikolo.com ẹ lọ register ń bẹ ilẹ̀ Danabit ó ṣì ń ta wàràwàrà ẹ̀yin tẹ́ ti sanwó màá send receipt yín láìpẹ́ máa mú part 2 ọ̀rọ̀ yìí wá tó bá dẹ̀ fi pé mo parọ́ ni anyway ẹ̀yin ọkùnrin ẹ bá ń comment àmì ẹ post ẹ share ẹ ó dàbọ̀.